tó ń jẹ́ bàbá ìsàlẹ̀ kì í ṣe pé kò dáa nínú òṣèlú but nígbà míì ẹ bá wo ohun tí a kó jọ nígbà tí a fi ṣe ó tó gẹ́ tí gbogbo àwọn olóṣèlú wọ́n dì pàǹpá pé àwọn ẹ ṣàfẹ́ lé ìjọba tí ń bẹ lórí àlééfà ńgbà náà ẹ ṣàfẹ́ lé wọn lọ. n tá a lò as instrument gbà lára campaign kìíní wa ẹ rí i pé bàbá ìsàlẹ̀ òun la ní aláàfẹ́ mọ́ bọ̀ nígbà yẹn ṣe mọ̀ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ tí èèyàn ọ̀pọ̀lọpọ̀ gbà téèyàn ò bá tí involve nínú nǹkan ò ní mọ kí ló fà báyìí kí ló fà tẹ́lẹ̀ yìí fi rí báyìí kí ló fà fi tọ̀hún fi rí bẹ́ẹ̀ but later ńgbà tí ó padà yá ó padà ń yé gbogbo wa náà yìí pé kò sí òṣèlú tí èèyàn fẹ́ ṣe tí ò ní sí bàbá ìsàlẹ̀ godfather kò sí n tó wá kàn ń ṣẹlẹ̀ ni pé ó depends lórí bí ẹni tí ó bá jẹ́ bàbá ìsàlẹ̀ tó jẹ́ godfather yẹn bó bá ṣe níbẹ̀rù Ọlọ́run sí tí ó sì ń ṣe gbogbo nǹkan ní bó ti tọ́ àti bó ṣe yẹ tó bá ti ń ṣe gbogbo nǹkan ní bó ti tọ́ àti bó ṣe yẹ kò sí búburú nínú bàbá ìsàlẹ̀ àmọ́ tá a bá wo àsìkò tá a wà yìí nínú ìjọba tá à ń lò lọ yìí APC a rí i pé gbọ́n mi sí omi ò tó ó fẹ́ máa sí bí ẹni pé ó ń ṣẹlẹ̀ nínú ruling party which is APC. ẹgbẹ́ tó ṣèjọba lọ́wọ́. kò wá sí nǹkan tí ń fà tẹ́lómi ò bá wí yóò ní gọ́fìnà wa Alhaji Abdulrahman Abdulrasaq wípé àti Malam Soliu Mustapha Rakingeri of Ìlọrin wọ́n ní ìkùnsínú pé wọ́n níjà èmi wọ́n kàn wá wò níkàn máa ń wo bí kálukú bá ti ń sọ̀rọ̀ because wọ́n máa ní lọ́ra gbọ́rọ̀ yíyọ yára fọ ìsìn òun ni iye ọmọlúwàbí ẹlòmíín kàn sọ nǹkan tí yóò mà torí èmi mọ̀ pé gọ́fìnà wa Alhaji Abdulrahman Abdulrasaq àti Malam Soliu Mustapha wọn níjà kankan bó ṣe lè wù kí ó mà oríṣi tá a fi sọ pé wọn níjà ni pé níbo náà ti pàdé tíjà fi fẹ́ wáyé ṣé ìyàwó sẹ́nítọ̀ wa ni àwa tá a jẹ́ asọmọgbé wọn gan tá a súnmọ́ wọn gan tó lè rí ìyàwó wọn tó rọrùn fún wọn láti mọ rírà wọn bá débi tí ó sọ pé ká tó wá sọ pé gọ́fìnà ṣé ìyàwó wọn láwọn sọ pé gọ́fìnà fẹ́ gbà ní o àbí Malam Soliu Mustapha ó fẹ́ gbà ìyàwó gọ́fìnà ló fàjà àbí kí ni ní pàtó tẹ̀lé sọ pé padà ẹ rí i pé godfatherism náà ni gẹ́gẹ́ bí tí mo mẹ́nubà ní àná godfatherism ló ń fà torí pé gọ́fìnà ti lo ìjọba wọn lákọ̀ọ́kọ́ wọ́n sì ń lù lọ ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń ṣe lọ yìí ẹ rí i pé àwọn náà ti tún múra pé mo godfather kí bàbá ìsàlẹ̀ láti jẹ́ pé a mọ̀ fa èèyàn kalẹ̀ láti ibi nínú ẹgbẹ́ wa òun náà lè ń fẹ́ rí nǹkan tó ń fàjà ó kàn jẹ́ pé àwọn èèyàn wọn lódodo kálukú kàn mọ wá wá wí tó bá dórí rédíò wọn níjà kan tó ṣe pàtó tí wọ́n ń jà bí kì í ṣe pé godfather náà ni èmi níyàn ẹni tí yóò continue tí ó máa tukọ̀ lẹ́yìn tí máa parí ìṣèjọba mi. èmi níyàn kalẹ̀ ní tí ń fàjà náà nù ẹnìkan bá ní kì í ṣe tí ń fàjà nù bóyá òun náà lè wá sórí rédíò kó wá defend ẹ kó wá sọ tí ń fàjà bóyá ọmọ ni wọ́n fi fúnra wọn tí wọ́n àna ò ṣe dáadáa ni o bóyá ìyàwó sì ni wọ́n jọ pàdé l'Ábùjá tí wọ́n gbà ìyàwó ara wọn ni o òun náà lè wá sórí rédíò kó wá sọ èyí tó dá wa lójú because we have been in politics for almost 28 years now nǹkan tí yẹn wá ṣe fún 28 years àti mọ̀ ní ti ń dá wàhálà lẹ̀ tí wọ́n ń sọ pé wọ́n ń jà náà nìyẹn. ọ̀dà nígbà tẹ̀ ń gẹ́gẹ́ bí tẹ̀ ń bá bọ̀ ẹni nípa bàbá ìsàlẹ̀ ló ń ṣokùnfà gbọ́nmi sí omi òtó láàrin àwọn gómìnà àti sẹ́ńtọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara ǹjẹ́ ẹ̀yin ti rí àwọn àpẹẹrẹ kan ṣé ẹ̀yin ti rí àpẹẹrẹ kan pé gómìnà wọn nígbà kí sẹ́ńtọ̀ kó díje wá tán wá àbí bí gómìnà ti ní ẹnìkan lọ́kàn tó fẹ́ gbé kalẹ̀ kí lè sẹ́yìn ti rí àwọn iná ìtọ́jú olóṣèlú lẹ́yìn gbogbo ọ̀ hàn sẹ́yìn nǹkan tí bí ẹni làhàn wá. ṣeun ló tù nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọlọ́gbọ́n èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò farabalẹ̀ ẹ rí i pé nítorí kọ́kọ́ bí tí wọ́n ti jà yẹn ti kọ́kọ́ tí wọ́n ti ń sọ pé jà òun ti kọ́kọ́ ń bọ̀ òun ni pé bóyá sẹ́nítọ̀ facilitate ọ̀nà ṣíṣe wálé àwọn wá sẹ́nítọ̀ as olóye èèyàn pẹ̀lú èrò tiwọn tó ráwà súnmọ́ wọn òun ni pé project àkọ́kọ́ tó kọjá number 1 tó kọ́ wálé yìí o jẹ́ kí n lọ sí àdúgbò gọ́fúnà wa kó má jẹ́ pé bòmíì òun wá tú sí àdúgbò wọn òdùgbà tí ó tú sí àdúgbò
ibẹ̀ ni àwọn kan ti lọ dá àwọn oníṣẹ́ dúró wípé kán má ṣiṣẹ́ yẹn mọ́ nítorí pé gọ́fúnà náà ti sọ pé òun fẹ́ ṣe bẹ̀ tẹ́lẹ̀ so ó yẹ kí wọ́n gbà yọ̀ǹda kán tó ṣe so ẹ̀rín pa mí because nǹkan tó ń pè mí lẹ́rìn bẹ̀ ni pé opposition party gan tó yẹ pé wọn sí ní party kan kò lè sọ pé òun gba nǹkan wá láti Àbújá kán wá ní pé àwọn Kán má ṣe é. Bureau of Land ká báwọn kan àwọn ká tó wá sọ pé within the party so ẹ rí i pé òun náà ló tún lead sí ti pavilion ti ilé ọba tí Senator Sọ́lé Mustapha ẹ má ti mẹ́nu bẹ̀ wọn nípa máa béèrè nípa ìyẹn ẹ jẹ́ ká wo ìbéèrè kejì mo fẹ́ béèrè ni pé àwọn tí a dìbò yàn nípínlẹ̀ Èkó táwọn ìpínlẹ̀ Èkó àtàn dìbò yàn pé a yàn ọ́ gẹ́gẹ́ bí gómìnà máa ṣe adarí wa a yàn ọ́ gẹ́gẹ́ bí aṣojú-ṣòfin l'Àbújá ẹ máa ṣojú wa látòrí gómìnà àwọn ọmọ aṣojú-ṣòfin àwọn sẹ́nítọ̀ àwọn rẹ́ẹ̀pù tá a dìbò yàn pé nípínlẹ̀ Kwara yìí ǹjẹ́ lè sọ pé níta ní kí wọ́n lọ lè ṣe gan-an ni wọ́n ń ṣe lọ́wọ́ yìí àti gómìnà ni àtàwọn ọmọ aṣòfin ni ṣé níta náà wọn ni wọ́n lọ lè ṣe lọ́yẹ̀ pé wọ́n ṣe ṣé wọ́n tiẹ̀ ti ń ṣe kínní wọ́n ti ń ṣe bó ṣe yẹ kán ṣe àbí àwọn náà kàn ń gbìyànjú ẹ bá mi sọ fún ọmọ ìpínlẹ̀ Kwara. ẹ rí i pé ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ìbéèrè tó dáa ni àmọ́ mo mọ̀ pé ẹ̀yin náà máa ń ṣàṣì ìbéèrè tẹ́ béèrè nítorí pé ẹni tí ò bá sí nínú ìlú òun ni ó sọ pé iṣẹ́ tí a gbé gbogbo àwọn elected kíní wa láṣọ pé wọ́n ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ látòrí gọ́fúnà ni Alhaji Abdulrahman Abdulrasaq wọ́n ṣiṣẹ́ tí ó hàn tó fojú hàn nínú ìlú tá a bá tún wá ń wo àwọn tí ó jẹ́ senators wa àwọn reps wa sí Ìsàgáyà láti ẹ̀fẹ́ sọ ni tí a bá fojú wò iṣẹ́ tí a rán àwọn senators wa àtàwọn reps wa pé ká lọ sí l'Àbújá òun ni ní pàtó òun ni pé ká lọ sí òfin bóyá nǹkan kan tàbí kó jẹ́ pé bóyá a ní nǹkan kan tí ó yẹ kí a rí ní community kan àbí ládùúgbò kan tí ò wá sí so ibi tí wọ́n represent yẹn so àwọn wà lọ sọ ní ọ̀hún láti ṣe ká lọ sófin so tá a bá wo Mukhtar Sagaya tó jẹ́ rep wa ní Central níbí so Ìlọrin West àtàṣà a rí i pé ó gbìyànjú so àwọn bills tí wọ́n ti sponsor àwọn bills tí ó nítumọ̀ ni so tá a bá wá kúrò lórí tiwọn tá a bá wá la bọ́ sọ́dọ̀ Turaki gangan which is Senator Sọ́lé Mustapha distinguished senator ẹ rí i pé iṣẹ́ tiwọn àwọn náà jẹ́ bó ṣe yẹ kán jẹ́ because tí ì bá ní bùkù tí ì sì ní fi lé sí a rí i pé ó ti ń lọ bí 11 bills tí wọ́n ti sponsor ní National Assembly so àwọn bills yìí sì ní tó jẹ́ pé àwọn míì gan nínú wọn ti pass second reading tí wọ́n ti fẹ́ kẹsẹ̀ járí tó jẹ́ pé tí gbogbo àwọn bills bá sì ṣiṣẹ́ tán kì í ṣe Kwara State nìkan ni yóò gbádùn rẹ̀ gbogbo Kwara lápapọ̀ àbí gbogbo Nàìjíríà lápapọ̀ ni wọ́n ó jẹ mọ̀dùmọ́dùn òṣèlú àwarawa nípasẹ̀ àwọn bills tí wọ́n gbé tàbá tó wá kúrò nípa pé bóyá èèyàn tiẹ̀ wá ṣiṣẹ́ tí a ní kọ́ lọ sí ní Àbújá ẹ rí i pé nípasẹ̀ empowerment Malam Sọ́lé Mustapha ó jẹ́ èèyàn kan tí Ọlọ́run kàn ní ká ní lọ́kì ní Kwara Central fún bí a ṣe dìbò fún wọn bí tá a bá wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn àwọn ọmọ tí wọ́n ní ìmọ̀ àti kàwé but tí àwọn òbí wọn tí wọn ò fi bẹ́ẹ̀ tọ́lọ́run ò bò wọ́n láti rí púpọ̀ dáadáa tàbí alára so Malam Mustapha ní ọmọ tó bá ti ṣe exam tí ó wá pàṣẹ jáàmù ẹ̀ tó ní 200 cut off mark so àwọn ó rán lọ sílé ìwé gbà tán sọ àwọn wò pé báwo ló ṣe possible torí pé kò tí ì sí sẹ́nítọ̀ tí ó ṣerú ẹ̀ so gbà tí wọ́n wá di parí pé wọ́n parí jáàmù yẹn a rí pé Malam Sọ́lé Mustapha ó sanwó àwọn bíi 200 ní gbogbo wọn pátápátá tí wọ́n sanwó tó jẹ́ pé kì í ṣe pé wọ́n sanwó yunifásitì wọn o tẹmọ̀ pé gbogbo àwọn empowerment àbí gbogbo àwọn scholarship tá a ti ń rí tẹ́lẹ̀ òní pé bóyá kéèyàn sọ pé òun sanwó scholarship ọdún kan àbọ̀dún méjì but tí Malam Sọ́lé Mustapha wọ́n san completely lágbètàn ni so fún odidi gbogbo tí ó gbogbo course tó bá fẹ́ sí yunifásitì wọ́n san gbogbo owó yẹn wọ́n tún wá fi mọ níbẹ̀ wọ́n tún wá sanwó accommodation tí àwọn ọmọ yẹn lò ibi tí wọ́n máa gbé títí tí wọ́n fi wálé gbogbo ẹ̀ ni wọ́n ṣe so wọ́n tún kúrò níbi yẹn wọ́n ẹ̀sẹ̀ wá dájọ́ empowerment wọ́n dájọ́ yìí kì í ṣe pé empowerment kí o kàn ṣe empowerment lásán pé mo fún ẹ lówó mọ́ lọ no wọ́n kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n fẹ́ ṣe empowerment fún
ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọlọ́jà wa, àwọn ìyá lọ́jà wọ́n wọnú ọjà lọ wọ́n select èèyàn tí wọn ò tiẹ̀ fi tòṣèlú ṣe. So wọ́n ṣe training fún wọn, tá a bá fún ẹ lówó yìí ò bá òun lè ṣe náà, kì í ṣe tí wọ́n ó fún ẹ lówó tí ó wà máa lọ fi ṣe nǹkan míì tí ò yẹ. So wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ yòókù, àwọn solars, àwọn tailor, àwọn gbẹ̀sù, wọ́n gba àwọn professionals wá láti wá kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn kinní yẹn tó fi dórí aṣọ hùn. So àwọn tó jẹ́ oníṣòwò tí wọ́n ń ta màálù bí irú ẹ mọ̀ pé Ìlọrin Ìládà wa orúkọ ilé wa orúkọ iṣẹ́ tá a bá ń ṣe wọ́n sábà fi pè é lé irú ilé alápatà, wọ́n tún wọ bẹ̀yẹn náà lọ, wọ́n mú àwọn èèyàn bẹ́ẹ̀, wọn fún wọn lówó lásán, wọ́n tún fún wọn ní màálù kọ̀ọ̀kan. So màálù tí wọ́n rà, tá a bá ní ká máa sọ gbogbo irú empowerment yìí kò ṣeé máa kà pé ká wọnú rẹ̀, because empowerment tí ó lámẹ̀laka tó yẹ pé ó jẹ́ ohun tí gbogbo àgbáyé ń sọ ni, kò tí sẹ́ni tó ti ṣerú ẹ̀ rí. So wọ́n tún wá wo local government kọ̀ọ̀kan, local government mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n represent, wọ́n tún wá fún wọn ní katakata ìdáko kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ náà wọ́n sì tún fún wọn ní ti mọ́tò, ká tó máa sọ ti mọ́rúwá. So báwo yẹn ti benefit yẹn. bẹ́ẹ̀ sì mú bẹ́ẹ̀ sì sọ nípa àwọn tí ó lọ sojú wa nílùú Àbújá, pàápàá jùlọ Sẹ́nitọ̀ Mustapha àtàwọn tó kù. Nípa ti gómìnà wa nípínlẹ̀ Kwara, àwọn kan wọ́n ní gómìnà ṣàdéhùn pé bóun bá ti wọlé òun sọ ìpínlẹ̀ Kwara òun sọ di Pàríìsì. Àwọn kan wá sọ pé ṣé ọ̀nà tí gómìnà ń ṣe yìí ń sọ̀nà, ṣé ká sọ̀nà ká kun iléèwé, ṣé náà ni wọ́n ń pè ní à ń ṣe gómìnà ni? Èèyàn kọjá tí gómìnà máa ń ṣe, kí lẹ̀yin lè rí sọ sí i? Ǹjẹ́ gómìnà ti sọ Kwara di Pàríìsì? Àti pé àwọn ká da títì tí gómìnà ń ṣe yìí, táwọn kan ń bẹnu àtẹ́lù pé ó kéré nu tí gómìnà lè máa fi yan gàn pé Kwara yìí ń sanwó òṣìṣẹ́. Kí lẹ lè sọ sí àwọn ọ̀rọ̀ yìí? Ṣé rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ tí gbogbo àwọn èèyàn, àwọn tí ẹni wọ́n ń sọ, wọ́n kàn ń sọ̀rọ̀ òṣèlú ni. Ṣé bí àjọ wa ń Kwara náà ni a sì mọ̀ bí Kwara ṣe rí, a mọ̀ bá ṣe bá náà. So nínú náà là ń sọ ti sẹ́nítọ̀ nìkan là ń sọ pẹ̀lú iṣẹ́ tó ṣe, ká tó wá sọ pé a fẹ́ mẹ́nu lé ti gọ́fúnà. So tán bá ní ọ̀nà tá ń ṣe wọn láwọn sọ di Paris, tí ò bá sọ nǹkan di Paris, ìjọ kan náà ni ó kàn di Paris. Ṣèbí ẹgbẹ́ òṣèlú APC náà ní sin rú lọ́wọ́. So èèyàn ń pè ọ́ kò tí ì dákẹ́, ó ní òun gbàgbọ́ ya. So bí tẹ́ ti bèbí kan náà wọn ò ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn, wọn ó sì máa ṣe ní continuous ni, it's a continuous process. So continue process ni, so wọ́n sì ń ṣiṣẹ́ iṣẹ́ tán ṣe yẹn, béèyàn ń ṣe é dáa náà tó tún jù báwọn gan lọ, á tún rẹni tí ò ní tẹ́ lọ́rùn. So iṣẹ́ tí gómìnà ṣe, àwọn nǹkan tèmi bí area tèmi kan rí gẹ́gẹ́ bí olóṣèlú tí mo rí tí gómìnà kù díẹ̀ káàtó sí, òun ni management of àwọn party structure. So ó bẹ̀rẹ̀ látòrí grassroots ni, tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ senator ni, àwọn tó jẹ́ rep ni. So ibẹ̀ òun ni mo rí, òun náà ló sì jẹ́ káwọn èèyàn máa rí bí kẹgbẹ́nu wọnú party APC. Torí pé wọn ò wà together ni, wọn ò wà together, tábà tanra wa lókù. Kìí ṣe Malam Soliu Mustapha nìkan, gbogbo àwọn senators yòókù àtàwọn rep wọn ò wà together. So tí èèyàn bá wà together, iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ máa sọ fúnra yín, ẹ sì jọ máa tẹ̀léra yín ní tẹ̀lé pé tòkè bá jí ká ṣe báyìí. Ó dà ẹ gbogbo àti ìyàwó president wa tó wá síbí. Wá sí àwọn Senator Olúrẹ̀mí. How many senator ló appear ńbẹ̀? How many rep ló appear ńbẹ̀? So those are the questions tí a máa bèèrè wa, ṣe understand? Ṣé ti wá rí Senator Soliu Mustapha, tá a bá wo gbogbo ohun tí ń dákin ní ilẹ̀ 2027 náà ni. Ṣé ti rí tá a bá ní ká wò dáadáa, àjànàkú kọjá mo rí nǹkan fèrè. Bá a bá rí ni ká sọ pé a rí erin. Ká sọ pé a rí erin. So Malam Soliu Mustapha, ọjọ́ tí ń pagun rẹ̀ bọ̀, ọjọ́ ti pẹ́ nínú pátì. So látòrí CPC, ìfún NNPP, kó tó wá dórí CPC, tó wá fi fọ́ọ̀mù CPC, so tó fi wá dórí pé wá di APC. So Malam Soliu Mustapha kan yìí náà ni. So bó ṣe wá ń bá bọ̀ yẹn tó fi wá dìsìn, ṣé òun nìkan ni ó wá jẹ́ sẹ́nítọ̀ ní tó fi wá jẹ́ pé nǹkan ní tájẹ́ ti bọ̀ nítorí pé performances ẹ̀ yìí ó high gan. So everybody begin to talk of him, every corner ọ̀rọ̀ ẹ̀ náà ń sọ. Ẹ wọ́n ní mo gé ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n nígbà tí ẹni náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé Sẹ́nitọ̀ Soliu Mustapha ó pín àwọn nǹkan láti fi rọgùn sápá àwọn ẹkùn ìdìbò rẹ̀, pàápàá jùlọ àwọn katakata, kẹ̀kẹ́ mọ́rúwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a gbọ́ pé nígbà tó tó àsìkò tó fẹ́ pín kinní yìí,
gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àbáwọn alága kan tí sẹ́nẹ́tọ̀ fi ìwé pè pé kí wọ́n á gba ẹ̀bùn yìí wọ́n ní gómìnà ní kí wọ́n mọ̀ lọ ẹgbẹ́ òṣèlú tọ́ ní kí lè rí sọ sí. ẹ bá fẹ́ kí n parọ́ òun ní mọ̀ dà mí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ mí èmi da ṣọ́ọ̀bù irọ́ lójú àwọn kan ò wá lóòótọ́ bọ́tí ọjọ́ òyìnbó kò mọ̀ pé nìkan kò mọ̀ wá. pé nìkan ò wá so taranta sọ nǹkan tí mò ń sọ níbẹ̀rẹ̀ náà nìyẹn pé àjọṣepọ̀ láàrin gọ́fúnà àti gbogbo àwọn elected post yòókù wa láàrin tánjọ dìbò yàn kò fi bẹ́ẹ̀ nípínlẹ̀ Kwara àárín wọn ò gúnrégé. nítorí pé gọ́fúnà òǹgbẹ pé ó fẹ́ ṣe gọ́fàdà ibi tí problem wà nánu gbogbo yòókù tẹ̀ bá ń sọ irọ́ ni bí gọ́fàdà yìí náà ni problem ti wá ti understand so ẹ má jẹ́ kí a fi ọ̀tẹ̀ ká má fi ba tí ó dáa jẹ́ ìlú ló ń sọ pé Senator Soliu Mustapha òun ló kàn. ṣé ìlú ti ń sọ ni ìlú ló ń sọ ìlú ti ń sọ. wọ́n ti ń sọ wọ́n bá ti wọlé tó ìgbé dédé náà ti ń sọ. kéde kẹ́ mọ̀ ẹ rántí nítorí ìjọba àkókò tí ń lọ mo fẹ́ kẹ́ ẹ sọ àmọ́ pé bèrè kéde kan kẹ́kàn rárá paná ìmọ́lẹ̀ kékeré sí i. wọ́n ní nígbà tí Soliu Mustapha tó gbé facilitate project kan wọ́n fẹ́ kó fàfilọ̀ sí ààfin emir wọ́n láwọn kan tó dá dó pé wọn ò gbàṣẹ ṣé irú nǹkan yẹn kí lè sọ sí àti pé gan ṣé kí ẹ bá irú bí bàbá wa emir àti ìlú Ìlọrin ṣé bọ́ ṣe lágbára tó ṣé ìyẹn lè fẹ́ kọ́ nǹkan sínú ilé wọn kẹ́nìkan wá ní ìyẹn gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ òun kí lẹ tó lórí sọ sílẹ̀ láàrin ìṣẹ́jú kan torí ìjọba àkókò wa. ẹ rí ìmọ̀ràn mi fún àwọn tí ó jẹ́ olùdarí wa àwọn leaders wa nínú party àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àti àwọn míì náà wà tí wọn ò ṣe mọ̀ pé tí erin méjì bá ń jà koríko bẹ̀ nìyá máa ń jẹ koríko bẹ̀ ni ìyá ò jẹ ìyá ń jẹ koríko gan tẹ́lẹ̀ náà torí àwa koríko ni àwọn grassroots àwọn tó ń lọ world level so ẹ rí i pé èyí fún iṣẹ́ ilé ìta ṣe láyé ní kòpẹ́kòpẹ́ yìí gan mélòó ló lọ sí wọ́ọ̀dù mẹ́ so àwọn ń jìyà tẹ́lẹ̀ náà kẹ́kàn tó mọ́ kàn kún ìyà wọn ni ṣe wá rí nípa pé bóyá wọ́n lọ dáwọn èèyàn dúró wọ́n lọ dáwọn èèyàn dúró ní tí ń fà náà láti sọ fún yín yẹn nígbà tí performances yẹn tó bá ti ń pọ̀ tí wọ́n sì mọ̀ pé ẹni yìí ni aráàlú ń pariwo pé ó dàbí ẹni pé òun ló kàn so automatically wọ́n mọ̀ find one way or the other láti fi stop láti mọ̀ fi di lọ́wọ́ àmọ́ nǹkan tèmi kan fàyẹn tèmi fẹ́ rọ àwọn leaders wa ni pé kán lọ mọ̀ pé gbogbo ìlú ní ń wo àwọn o gbogbo ìlú ní ń wo gbogbo tá à ń ṣe o àwọn kinní kan kò gbàṣẹ kan níbì kan ìlú mọ tí ń ṣẹlẹ̀ o so béèyàn bá tiẹ̀ lè fúlù ara rẹ̀ ó lè fúlù gbogbo aráàlú gbogbo Kwara. so nítorí ìjọba àkókò wa já fún èèyàn kan àbí méjì láǹfààní láti pè wọlé 07031501256. hello ọlọ́run bàmí ní tò kí lorúkọ yín bolẹ̀ tí ń pè. àmì. àmì. ẹ ṣeun ìmọ̀ràn làwọn fẹ́ àdúrà làwọn fẹ́ ṣe ń tiwọn 07031501256. hello. waaleykum salaam. ẹ ṣeun ẹ bá dá sí láàrin ìṣẹ́jú kan. àmín. ẹ ṣeun sí àlèrè nǹkan sí 07031501256. hello. hello. hello kí lorúkọ yín mọ̀lẹ́ tí ń sọ̀rọ̀. kí ló gbọ́kọ yín. ẹ dàbí ẹni pé bí àtàkùn ní ọ̀tọ̀ ni àgbọn tẹ́ ń wí 07031501256. hello. hello. à ń gbọ́ yín. àmín. àmín. tí gómìnà bá rí i pé ó yẹ kí ó gba àtọwọ́ òun fún ọdọ bọ́ra wọn yé nígbà ní òfin nígbà fún àwọn àtàwà nínú ìlú ilé ìtọ́jú sí lọ́kàn ìlú lọ́kàn ìtúlẹ̀ ní ìṣẹ́kẹ́ àtúlẹ̀ ní ìjọba àwọn
tó bá ṣe nǹkan tó ṣe bẹ̀ tán yóò pé fún àwọn.